Káàkiri gbogbo ayé ni wọ́n ti ń kí bàbá fún gbogbo olórin fújì lásìkò tí a wà yìí. Ìyẹn Alhaji Kọ́láwọlé Àyìnlá Ìlọrí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Kollington Àyìnlá, bàbá Latika tàbí Kébé Nkwara. Pẹ̀lú bí bàbá náà bó ṣe ti darapọ̀ mọ́ àwọn tí ó ń lo mọ́tò olówó iyebíye tí ọ̀pọ̀ àwọn olówó olóṣèlú alágbára àti olórin fújì tí wọ́n rí ṣe tí wọ́n lò lásìkò yìí, èèyàn mọ́tò Hilux tó sì jẹ́ pé ẹ̀yà mọ́tò Hilux Ford ẹni bàbá ẹni ó ṣẹ̀ṣẹ̀ já báyìí o, tí bàbá ọ̀hún tó sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ káàkiri àgbáyé tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún un tí wọ́n sì ń tọ́jú ẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ wípé olóògbé Síkírù Àyìndé Balógun Agbájélọlá, ẹni tí ó gbayé mọ̀ sí Barrister, ẹni ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ gẹ́gẹ́ bí olórí oko àti olùdásílẹ̀ orin fújì, tó sì jẹ́ pé lẹ́yìn ẹni tí wọ́n máa mú gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ náà ni Alhaji Kollington Àyìnlá. Ṣùgbọ́n láti nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́yìn sẹ́yìn tí Alhaji àgbà gẹ́gẹ́ bá tún ṣe máa ń pe olóògbé Síkírù Àyìndé Barrister, tí bàbá náà tó ti jẹ́ Ọlọ́run nípè tó ti kú, Alhaji Kollington Àyìnlá ó ní bàbá fún gbogbo olórin fújì, gbogbo ẹni tó bá sì ń kọ fújì lásìkò yìí, Kollington Àyìnlá ni olórí àti aṣíwájú wọn, èyí tí gbogbo olórin fújì pátápátá tí wọ́n fọwọ́ sí. Ṣá o, pẹ̀lú bí bàbá náà bó ṣe dàgbà tó, ó sì ń kọrin tó sì jẹ́ pé òkìkí ẹ̀ ó sì wà níta. Ṣùgbọ́n o, ní òpin ọ̀sẹ̀ tí a lò kọjá yìí, inú oríire máa ṣẹlẹ̀ nílé bàbá Latika, èèyàn bàbá alágbàdo gẹ́gẹ́ bá ṣe máa ń pe Kollington, nítorí pé ilé ẹ̀ alágbàdo ní ìpínlẹ̀ Èkó ló wà. Nígbà tí bàbá tó já mọ́tò ọ̀ṣàrà tuntun, kì í wá ṣe mọ́tò lásán o, mọ́tò tí àwọn olórin fújì tí ìràwọ̀ wọn ń tàn lásìkò yìí tí wọ́n ń lò, mọ́tò tí ọ̀pọ̀ àwọn olóṣèlú àwọn èèyàn ńláńlá tí wọ́n tún ń lò lásìkò yìí, ó ní bàbá Latika ló má ṣẹ̀ṣẹ̀ ra, tó sì jẹ́ pé káàkiri àgbáyé ni wọ́n ti ń kí General Kollington Àyìnlá kú oríire. ẹ̀yánà ti pé lágboolé fújì lásìkò yìí, ọ̀pọ̀ àwọn olórin fújì ló jẹ́ pé mọ́tò Hilux ilà wọn náà ń gbé kiri tí wọ́n ń lò báyìí, nítorí pé yàtọ̀ sí pé mọ́tò náà jẹ́ olówó ńlá, ó jẹ́ mọ́tò tí ẹ̀mí ẹ̀ yí dáadáa tí ó sì tún lè fara gba ìyà. Àwọn gbajúgbajà olórin fújì tí wọ́n ń lo mọ́tò Hilux irú èyí tí Alhaji Kollington Àyìnlá rà báyìí, àwọn náà ni olórí ọmọ ọba Akílẹ̀lẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn, tó tún jẹ́ máyégún fún gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, tó tún jẹ́ olú ọmọ ìlú Èkó, Alhaji Abdulwasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí ó gbayé mọ̀ sí K1 The Ultimate. Ẹlòmíì tún ni Alhaji Shefiu Alao Adékúnlé, ẹni tí ó gbayé mọ̀ sí Bàbá Oko, àti Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí ó gbayé mọ̀ sí Pasuma. Bẹ́ẹ̀ ni Alhaji Sulaiman Alao Adékúnlé, tí ó gbayé mọ̀ sí Malaika tàbí Madiba tàbí Kibla Fuji, òun náà ń lo mọ́tò Hilux tí Alhaji Kollington Àyìnlá tó náà sì ti darapọ̀ mọ́ wọn báyìí.